Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. You give me a parcel. Now so far what now? I'm back parcel for the to Sikiru. I want to get to know about what MALAIKA. And then I'll call you now. I can't go that's Egypt. Oh yeah, baby, baby, Ishola, Ishola. Oh my God, Ishola, Ishola. That's all. Olùdáyé wá sí ọ̀pọ̀ wá sí olùdáyé aláṣẹ̀rí entertainment ọ̀hún àti ìwà ìdíje. Owó ọ̀fàyẹ́ tí bàbá ìyá àgbẹ̀ ọ̀hún olùdáyé o. Torí pé gbogbo wá sí ìhun tí mo mọ̀ ọmọ ọlọ́wọ́ ni wọ́n. Àti kí àrùn gbà náà. If I have to be, I have a must. Pizza Maria, ọmọ yìí ni gbogbo yìí lábí. Kọ́ yìí kíkà, aṣàbíbà yìí ti dé. Àtúbọ̀ ọ̀tọ̀ gbogbo yìí lábí. Ìyá náà lọ́wọ́ bàtẹ̀ mi ò kó bàbá gbogbo àgbẹ̀. Alájà àbíkí orin wa. Màmá láàrin àdìgbò orin wa. Orin ní tẹ̀lọ́kọ́ ẹ̀rọ kílẹ̀ sí ìjẹ́. Orin kílẹ̀ ó sì bá wọn. Tẹ̀sí pé mi ní ẹ̀ṣẹ́. Sáyé mi ò. Abẹ́kẹ́. Ọmọ tó ṣẹ̀ṣẹ̀ dé láti lọ́dọ̀ o, ẹ̀rù ẹ̀rọ ẹ̀rọ sáyẹ́bí, àpapọ̀ ìyó sáyẹ́bí. Ẹ̀gbọ́n tó sọ, ó ní bí sáwà náà mi ní òtí ìfẹ́jọ́ ní mo sọ ó fúláìtì, ó lè kó káàkiri fún mi àdìgbò lórí. Àjọkẹ́ ìbànújẹ́ òní ìkọ̀yí àwọn òjò. Sáyẹ́bí òkí láti rí wọ́n ò ní ìkọ̀ọ̀kan. Ìlú ara rẹ̀ ló sàkà lọ́sọ̀ ìyẹ̀wò ìgbà ìdíwọ̀. Òní ìkọ̀ọ̀kan ìlú ara rẹ̀ ló sàkà lọ́sọ̀ ìyẹ̀wò ìgbà. Ọmọ táyé bí àgbà fún àgbàgbà àgbà fún. Ìwọ́n tó kọ́ tó ṣe ìjọba ẹ̀jẹ̀. Ìwọ́n tó ṣe ìjọba ó yá tèmi bá mi, mo tẹ̀lé mo wọ̀wọ̀ lọ. Àti bẹ́ẹ̀ Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.